Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ Sokoto kẹmbẹrẹ bí ìjà. Máa lémi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kí ni á gbà fún wa. Mo kẹ́yẹ̀lẹ̀ ulamahu warasatul anbiyahi, ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfá akọ́mọníkéwú àfá akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá, mo kí yín bí assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, Reverend Bishop nínú ìjọ àgùdà Alfa, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial, pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì pátápátá. Mo kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn kan, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ní ṣe ewé já, ẹ̀ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri, ẹ fi ṣọ̀wá ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀. Tó rẹ́yìn làgbà gbanigbani. Ẹ̀yin ìyá mi o, ẹ̀yin láláràká látàká alákàkà tí kaka, ẹ̀yin lọ́lọ́mọ tí mo rí ọlọ́jà mẹ́rìndínlógún, ẹ̀yin lólúyàrá òkìkí gbó gìrìgìrì ń dá o, ẹ̀yin ní ìdágìrì tí dá mọ́lẹ́kùn á ṣe kándúkándú. Ẹ̀yin lakọ ajá abojú mẹ́rin, abo ajá abojú mẹ́rin, akọ ajá abojú mẹ́jọ, abo ajá abojú mẹ́jọ, akọ ajá abojú mẹ́rìndínlógún, abo ajá abojú mẹ́rìndínlógún. Ẹ̀yin ìyá mi o, àwẹ̀yẹ ní ẹwẹ̀ mi o, àwẹ̀yẹ ní kẹ́ ẹ wo gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ wò wá láwòye, ọ̀tá wa, ọ̀tá àràn Yorùbá, ẹ lè wọ́n láwò pa, ìṣèyí ọkàn wa ń bẹ o. Àwa mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Mo ṣèbà yín o ẹ̀yin ìyá mi, kí bá ojú mi ṣe o, kí n má tẹnugbó bí ọwọ́. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, Ọ̀jájá the second àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba ẹnjìníà Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first Ẹlẹ́wẹ̀ẹ́tù, ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pa, ọmọ àrùn tánú ọ̀gbọ́dọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Mo kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ kó kárin kéṣe, kílù Ìbàdàn ó má bàjẹ́, kípínlẹ̀ Ọ̀yọ́ ó má dàrú, kílẹ̀ Yorùbá lápapọ̀ ká má rí nira, ká má rí dààmú. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Babájídé Sanwó-Olú pẹ̀lú gọ́vnà Dàpọ̀ Abíọ́dún. Mo kí yín o, mo lù yín lọ́gọ̀ ẹnu, Olódùmarè á máa wà pẹ̀lú yín. Mo wá tara ṣàṣà, mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, bàbá mi Professor Bánjí Akíntóyè. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí lòtítọ́ á bá. Irọ́ tán pa fúnran Yorùbá, òtítọ́ ti dé. Tàtàràn Yorùbá, òtítọ́ ti dé. Black goat, black sheep, gbogbo ẹ̀yin atúrọ́ tàbí èlùbọ́
tẹ́ ẹ tẹ̀lé Dúpẹ́ Onídọ̀tí, ẹni ẹ̀sín, ẹni ìranù, ẹni òfò, ẹ wábì kan jókòó sí kẹ́ ẹ jájọ fetí gbọ́yàwó ọ̀rọ̀. Mo kí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó kó. Olówó orí ọkọ tó yàn sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde, ọmọ ládéládé ládé, aláàfin ọ̀ládé, adé orí aládékò ńlá gbà fáláàfin. Ìgbòho, nígbẹ̀yìn gbẹ́yìn, you have been vindicated. Yes, ẹ jẹ́ sọ báwọn. Wọ́n ní kúrọ́kúrọ́ ó kú sójú eérú. Olóòótọ́ nìkan ní kú tí nasẹ̀ sáàrò. Gbogbo rọ́tẹ́ ẹ pa Dúpẹ́ Onídọ̀tí àtàwọn ikọ̀ ìríjú ẹlẹ́sìn rìn tí ń gbé kí. What is now the outcome? Ṣé a mọ̀ pé ìlú Ìbàdàn lèmi wà? Ẹsẹ̀ mi ò sì jìnnà rárá sí prison. Torí pa máa ń láwọn èèyàn tá a máa ń lọ rèé wò ń bẹ̀. Ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde láyà àná yìí. Gani Yáfíjí, mo fi ojú mi rí ọ̀kan èjì ẹ̀ta nínú àwọn tí ìyá Dúpẹ́ Onídọ̀tí, ẹni òṣì, ẹni àdánù, pẹ̀lú àwọn black sheep, blacky goat, gbogbo wọn pátápátá tí ẹ jọ kóra wọn jọ Ìjìnlẹ̀ Marcus tẹ́ ẹ rán àwọn ọmọ ọlọ́mọ sí àjò àìlè tètè dé. Mo rí wọn bẹ́ẹ̀, àmọ́ ọ̀pọ̀ ìgbà tá a bá ń sọ̀rọ̀, Yorùbá nation has been divided into two. Àwọn kan nígbàgbọ́ nínú Dúpẹ́ Onídọ̀tí, ipò òun ni leader wọn. Wọ́n kóra wọn sòdí, àwọn Ìjìnlẹ̀ Marcus, àwọn black sheep, àwọn ránunràun míì náà wọ́n join mọ́ wọn. Wọ́n á jókòó, wọ́n á máa ṣèjọba tiwọn lórí ayélujára tá a mọ̀ sí YouTube. Ibẹ̀ náà ti jókòó tí wọ́n ti ṣe ìjọba wọn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí, bẹ́ẹ̀ bá gbàgbé, wọ́n pé bíríkótó, wọ́n pé bìrìkòtò. Wọ́n níbo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ìjọba Adélé. Wọ́n láfi káwọn bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí sọ́mọ́ǹtì ti gbé dunlẹ̀. Fún ẹnikẹ́ni tó bá dẹ̀ mọ̀ nípa political history ilẹ̀ Ìbàdàn, yóò mọ̀ wípé ilẹ̀ Ìbàdàn ní political headquarter of the whole South-West. Gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá pátápátá, ilẹ̀ Ìbàdàn ní headquarter gbogbo olóṣèlú. Western region, ilẹ̀ Ìbàdàn ní headquarter. A dẹ̀ nígbàgbọ́ wípé ní tó bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, ó ti ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá ni. Ìgbà tí Dúpẹ́ Onídọ̀tí tó pe Fálékè, tó pèsè ọ̀dàrà lólè, tó lólóyè Sunday Igboho ọ̀mọ́ṣe, tó ní bàbá wa Professor Banji Akíntóyè tó ní wọn ọ̀mọ́ṣe, ó pè wọ́n bàbá go slow, ó pe olóyè Sunday Igboho ní overrated, oríṣiríṣi ó kọ ní ń wáyé ńgbà náà lọ. Wọ́n sara wọn jọ, wọ́n ní ìjọba Adélé. Tẹ́ ẹ bá gbàgbé, we have two set of people ní correctional center Agodi Ìbàdàn. Àkọ́kọ́, àwọn tó lọ rèé hijack Federal Radio Corporation amúlùúdùn ní Mọ́níyà Ìbàdàn. We have them in prison. Àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tó digbá, tó dẹrù, wọ́n kó bọn, wọ́n kàdá, wọ́n kàáké, wọ́n kó ọkọ̀, ó di ilé ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó di ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì wọ̀yá àjà pẹ̀lú àwọn ọlọ́pàá, àwọn tí ń bẹ ní ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Adẹ́ni tó gbẹ̀mí mì, a dẹ̀ rí àwọn tí ọwọ́ ìjọba tẹ̀. They were taken into prison. Wọ́n já wọn ságodi. Bẹ́ẹ̀ bá gbàgbé, mo sọ fún yín gbà yẹn. Àwọn èèyàn wọ̀nyí ò ní agbẹjọ́rò. Wọ́n àti ẹ̀lẹ́ni tó fẹ́ jáde láti ṣe kéde, láti sọ pé òun volunteer ara àwọn láti gbẹjọ́rò fún wọn. Torí wípé
wọ́n ti kà wọ́n gẹ́gẹ́ bí terrorist. Èyí tí wọ́n náà ṣe wọ́n náà pè ní ìdìtẹ̀gbàjọba felony ni wọ́n fi kàn wọ́n. Ẹ rí i pé mo sọ wípé Yorùbá nation wá pín sí igun méjì. Igun kan wá ní ti bàbá wa Professor Banji Akíntóyè tán jẹ́ leader, tí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tó wà ń bẹ̀ as leader. Àwọn yẹn ni wọ́n ń tò ètò pẹ̀lú ọgbọ́n inú, pẹ̀lú òye, pẹ̀lú ìlànà ìwé, ìlànà ọ̀mọ̀wé, wípé bá a bá fẹ́ gba orílẹ̀-èdè kì í ṣe dandan ní ká ta ẹ̀jẹ̀ sílẹ̀, kì í ṣe dandan ní ká lo ìlànà tí wọ́n èèwà kéde wa gẹ́gẹ́ bí agbésùmọ̀mí. Gbogbo ìgbà yẹn tí Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho Òòṣà tí wọ́n condemn activities Dúpẹ́ Onídọ̀tí, ara wọn ọmọ àlè kan lẹ̀ káàárọ̀ oòjíire tí ẹ jọmọ Yorùbá, yálà ní pàápàá jùlọ ní òkè òkun ní diaspora, wọ́n condemn olóyè Sunday Igboho pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè pé èéṣe tí wọ́n kọ̀ láti kún Dúpẹ́ Onídọ̀tí lọ́wọ́ láti fi ipá gba ìjọba. Professor Banji Akíntóyè dẹ̀ ṣàlàyé kì í ṣe pé Mandala kò sẹ́ni Mandala òwú. Gbogbo wa la mọ̀ wípé à ń pariwo, à ń ké tantan wípé a nílò òmìnira tiwa, àmọ́ a fẹ́ gba òmìnira ní ọ̀nà tí Dúpẹ́ Onídọ̀tí gbé tiẹ̀ gbà yẹn. Dúpẹ́ Onídọ̀tí came into Yoruba nation as a pastor, ẹ jẹ́ n pè bẹ́ẹ̀, and he ended up to be a fraudster. Pastor in the sense pé gbogbo nǹkan báyìí yóò máa lọ́lọ́run lọ́rùn, Ọlọ́run ló ní kó wọ́n ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ló ní gbá, Ọlọ́run ló láwo. And at the end of the day, ó fi orúkọ Yorùbá nation ó fi yáwó lọ́wọ́ ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá wípé àwọn fẹ́ gbé interim government sílẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ gbàgbé, mo rò pé bí àwọn àsìkò báyìí náà ni ìlọ́ṣẹlẹ̀ tí wọ́n kọ́kọ́ àìjáàkì amúlùúdùn àwọn Dúpẹ́ Onídọ̀tí ni. Ẹlẹ́ẹ̀kejì, I think it was October, no sorry, yes October, ìní wọ́n lọ rèé àìjáàkì secretariat kí wọ́n tó ṣínà ogun fún wa. Ẹ wá dá lóhùn, Dúpẹ́ Onídọ̀tí ìgbà tí wọ́n lọ sí prison nígbà yẹn, mo pe àǹtí mi Lady K, mo update wọn pé ìyà ń jẹ àwọn èèyàn wọ̀nyí nínú àhámọ́ o. Ọ̀tọ̀ làwọn àdéhùn tán ṣe fún wa, nínú ibẹ̀ láti rí bàbá àtọmọ. Bàbá fẹ́ lọ rèé gba fọ́ọ̀mù navy fọ́mọ rẹ̀, ó wá rẹ́ni tó kàǹfààsì wọn wípé ẹ join the Democratic Republic of Yoruba Army, tí Dúpẹ́ Onídọ̀tí tó parọ́ fún wọn pò ń dálẹ̀ pé ẹ join rẹ̀. Àwọn ti fẹ́ gborílẹ̀-èdè, táwọn bá ti gbà kọ́dà ọ̀gá lọ́ọ́ jẹ́ ń bẹ̀, àti bàbá àtọmọ wọn darapọ̀. A sì rẹ́ni tán sọ fún wípé ẹlòmíì wọ́n ti fún ní employment nínú iléeṣẹ́ kí a tó convince ẹ̀ wípé wọ́n ń tàn yín ní igbá kan àwo kan, wọ́n sì darapọ̀. I think we have about 30 something of them nígbà náà tí wọ́n mú. I was in prison, I dialogue with some of them, I interacted with them. Wípé èsè ibẹ̀, and Sugar Boy can bear me witness. Yes, Sugar Boy can bear me witness because we were there together. Ìgbà yẹn ní sometime last year ní bíi ọdẹ bí ẹni pé bíi December làwọn kan nù wọn nígbà tá a lọ sí prison lẹ́ ń bẹ̀ wá pé ká dákun kábà bólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ sọ̀rọ̀ wípé àwọn Dúpẹ́ Onídọ̀tí ti gbàgbé àwọn síbí
wọ́n á ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ àwọn ní mọ̀lẹ́bí tó ti ń pòǹgbẹ àwọn tí wọ́n fẹ́ fi ojú ka àwọn àgbàgbọ́ wọn ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ nínú wọn. ara ẹni tó ti gbẹ́mìí mì tá a dẹ̀ sọ fáyé ńgbà yẹn pé Dúpẹ́ Onídọ̀tí bó ṣe ní wípé ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá lè máa ṣètùtù yìí, gbogbo ọmọ tó bí ìkẹ́kẹ́ ò ní dúró sí ọ́. mo sọ nígbà náà, mo ké gbàjarì fáyé. mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó attack mi, wọ́n sọ̀rọ̀ kò gbákùngbé sí mi. gíní kan ṣèbẹ́yìn náà lọ sọ̀pọ́tì Tinubu, ṣèbẹ́ ṣe gbá kan, ṣèbẹ́ ṣàwó kan. mo wá dáhùn, mo ní àgbàlagbà tí ń sáré nú ẹ̀gún bí ọ̀bá lé nǹkan lé. èèyàn tó sì dúró sínú AC tí ń làágùn kíkakíka nínú AC 2 horsepower nínú a very small room tó wá ń làágùn bí nǹkan ọ̀bá ṣe nú ara, a jẹ́ wípé nǹkan kan ń ṣe. bí n tó ṣàwágbà yẹn tá a fi jọ̀ọ́ fẹ́ ni a jọ̀ọ́ fún, tó bá ṣerú wọn ni wọ́n lè má rí wọn mọ́. And here I am today. Here I am today. tá a wá lẹ́ni ẹ̀tàn nínú wa pẹ̀lú wọn. àsọ̀ngbà yẹn around February this year they were taken to court again. gbogbo wọn ibẹ̀ ni wọ́n ti kéde nílé ẹjọ́ pé aráhàn tó ti kú nínú wọn. Dúpẹ́ Onídọ̀tí pẹ̀lú àwọn black sheep, black goat, Ìjìnlẹ̀ Marcus pẹ̀lú gbogbo àwọn ẹmẹ̀wá wọn. Then Queen B was with them. kọ̀sẹ́ tó sọ̀rọ̀ olórí burúkú Ìjìnlẹ̀ yẹn yóò máa ṣe fídíò ńgbà yẹn, yóò máa sọ lórí ayélujára pé kí ni àwọn ọmọdé ń bẹnu hòtẹ́ẹ̀lì tí wọ́n ń gbádùn, tó ń ṣe gbá kan, tó ń ṣàwó kan. ìgbà tí wọ́n kọ́kọ́ mú àwọn ọmọ yìí tí wọ́n arrest wọn, they were giving them a certain amount of money every week pé kí wọ́n fi máa jẹun. tí n bá ń parọ́ èyí olórí burúkú nù yín tí bá ń gbọ́ mi kọ́ mọ́ ẹ já mi. I know the amount of money you were giving them. torí ìkan mo wà ní prison lọ́jọ́ kan ní ìkànnú àwọn owó yẹn dé bá mi ń bẹ̀. mo wá pè kan nù wọn. kódà èyí tí mo pè ó tún fi ìgbéraga sí, ó tún sapá bá mi. wá kò sí bó ṣe lè sọ̀rọ̀ struggle lè yọ owó tí wá tì. tẹ́lẹ̀ wá lólóyè Sunday Igboho ṣàwòmọ́ ṣe mọ́ lọ́ọ̀rẹ́ mú ìtàn tí bàbá ńlá kú bàbá rẹ̀ kọ wá. Go and bring the pictures of Dúpẹ́ Onítìrí níbi títí ń jà fún ìran Yorùbá ní year 2020. mo dẹ̀ jẹ́ kó yí àwọn èèyàn kan, mo ní Dúpẹ́ Onítìrí ó wà nú àwọn tó ti Abíọ́lá pa. So many people will believe Abiola was fighting for the Yorubas. No. Or fighting for the liberation of Nigerians. No. Abiola náà ní selfish interest látàrí irú àmọ̀ràn orí burúkú tábíọ́lá ń gbà lọ́wọ́ ọrú àwọn Dúpẹ́ Onídọ̀tí ọmọ àlè. mo bèrè lọ́wọ́ wọn ní prison lọ́jọ́ ẹ̀ mo lẹ́yìn ọmọ yìí nínú gbogbo yín àtẹ̀ńtọ́ tábà arẹ́ǹtẹ́sẹ̀ rẹ̀ ń jẹrà tí ń wọ́ nínú prison. Yes, tẹ́sẹ̀ jẹrà nígbà tí bá jiná tó ti mú. mo ní Dúpẹ́ Onídọ̀tí bímọ, ọmọ Dúpẹ́ Onídọ̀tí mélòó, ọmọ rẹ̀ mélòó ńlọ jáde láti lọ rèé dígun gba ilé ìjọba. àwọn àgbà bọ̀ wọ́n lọ́mọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru ìní Dúpẹ́ Onídọ̀tí fi ṣe. But I'm so happy pẹ̀lú bó ṣe wá padà ṣẹlẹ̀. Today is Monday. bó ṣe ṣẹlẹ̀ lánàá yìí tí voice record tó bẹ̀rẹ̀ sí ní jáde láti inú prison, mo rò pé àwọn ọmọ yẹn ó ti sú wọn. bàbá àgbàlagbà tí ń bẹ ń bẹ wọn ò mọ tó kàn mọ́.
ó ti sú wa ń ṣe wọ́n bíi kí á para wọn ló jẹ́ wọ́n voice out wọ́n yá fóònù ẹ jẹ́ ìgbà bí wọ́n yá fóònù. Now I want you to listen to it so that kò ní jẹ́ wípé bóyá kàn ń wí àwáwí asán ní ẹ̀ bá wá gbọ́ tán ìwà ṣàlàyé ọ̀pọ̀ nǹkan tẹ́yìn ọmọ Yorùbá gan ọmọ torí ẹni tí ń jà fómìnira Yorùbá gangan ilẹ̀ ń pè lọ́tà ẹni tí ń jà fómìnira Yorùbá ọ̀pọ̀ yín mú lọ́tà ẹni tí ń fi ọlá tí ń fowó yín tí fi ń kó nǹkan jọ tí fi ń kó dúkìá jọ ilẹ̀ ń pè lẹ́ni re nígbà onítìrí tẹ́ ẹ̀ bá gbàgbé lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ni wọ́n wó ilé ní Ìbàdàn bí ilé bíi mẹ́rin wọ́n wọlé lákàntà general wọ́n wọlé ní Fátúsì wọ́n wá wọn lé káàkiri ọ̀ya ẹ jẹ́ àjọgbọ́. mo kí gbogbo ọmọ Yorùbá onílé lóko lẹ́yìn òdì akó iṣẹ́ ìlú akó iṣẹ́ ìran wa ọlọ́run bá wa ṣe o yóò rọ̀ ọ́. Orúkọ tèmi Àlàbí Ògúndèjì mo wà lára àwọn tó wà ní Agodi ní Ọ̀yọ́ state ní Nàìjíríà. Ẹ dákun gbogbo ọmọ Yorùbá ẹ gbà wá o, ìyà ń jẹ wá púpọ̀ jù ní Agodi. Ẹ bá wa sọ fún gbogbo àwọn tọ́rọ̀ kàn pàápàá jùlọ màmá mua pé àwa fẹ́ lọ sí ilé, a fẹ́ gba òmìnira wa, àwọn ẹbí wa, àwọn èèyàn wa wọ́n ti ń ṣe àfẹ́rí wa, àwa náà ń ṣe àfẹ́rí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìyá, ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti kú nílé táwa sì wà ní Agodi ń bí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti bàjẹ́ táwa sì wà lágodi ń bí. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ti kọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti dábàá bẹ́ẹ̀ mọ̀. Gbogbo ohun tó sọ fún wa ipa máa rí òun kọ́ là ń rí nígbà tí Agodi ń bí o. Gbogbo ọmọ Yorùbá ẹ gbà wá o. Ebi ń pa wá, ìyà ń jẹ wá ní ọgbà Agodi tá a wà. Ẹ gbà wá, ẹ bá wa bá màmá Modúpẹ́ọlá Oníṣìírí Abíọ́lá àti gbogbo àwọn tọ́rọ̀ kàn sọ̀rọ̀ ọwọ́ bí wọn a ti fẹ́ jáde gbogbo wa là ń sọ̀rọ̀ báyìí rẹ̀ lẹ́yìn tí ẹ bá tẹ̀lé bá ti dáṣẹ ẹlòmíì ó gbà ẹ̀ tó gbọ́ àrùn àìsàn oríṣiríṣi là ń kojú níbi oúnjẹ òkòkò ìtọ́tọ́ ò bá dàrọ̀ ò bá dalẹ̀ wọn fún wa lówó wọn fún wa lóúnjẹ a wà lágbòdì níbí wọn ò béèrè pé kí là ń ṣe wọn ò béèrè pé kí là ń jẹ wọn ò béèrè ló pé kí làwọn ẹbí wa ìyàwó ọmọ òbí wọn ò béèrè wọn pé kí wọn ń ṣe a sì wà lágbòdì níbí tá a bá kúrò lágbòdì à lè mójútó lé wa à lè mójútó iṣẹ́ wa à lè mójútó ẹbí wa òmìnira wọn làwa ń fẹ́ àwọn fẹ́ kúrò ní Agodi o ẹ gbà wá o gbogbo ọmọ Yorùbá ẹ dákun o ẹ ṣeun ẹ bá ti gbọ́ ẹlòmíì ò tó gbọ́ ẹ dùkú ẹlòmíì náà bá ìṣọ́. Hello. Èmi ni Peter Adéyẹmọ ni mo jẹ́ kan nínú ọmọ Yorùbá. Mo jẹ́ kan nínú ọmọ Yorùbá. Ihun tí wọ́n sì sọ fún wa ká tẹ̀lé ni pé ká yọjú kí gbogbo wọn yọjú. Láti bí ọdún kan mo ti lé lọ́mọ 8 years. Bàbá 8 years. Gbogbo ìdílé mi ti pè kí n gbọ́dọ̀ kọ́ bàjẹ́. Àwọn ọmọ mi tó wà lọ́dọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ní problem. Ìdílé mi gan ti ní problem. Àti jẹ àti mu àti ná àti lò gbogbo ẹ ti dojúrú pátápátá. Agodi tí wọ́n ti àbọ̀ wá sí kò sóògùn kò sóúnjẹ àlàáfíà ń lù wá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbà wá, ẹ̀yin lẹ̀ ní káńsó ẹ̀yin ń bọ̀ lẹ́yìn wa níbi ọ̀rọ̀ dé àríyìn mọ́ o, ẹ gbà wá o, ẹ má gbọ́rọ̀ wọ́n wá padà já sábàámọ̀. Èmi ni Peter Adéyẹmọ. Káàárọ̀ orúkọ tèmi ni
ní Fátúndé wà tó. Fátúndé. Àkọ́kọ́ náà mo kọ́kọ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. Oṣù tí kí nígbà máa wà mọ́ ọdúpẹ́ lọ́wọ́ nítorí pé wọ́n ṣe o. Wọ́n kúrò fún ọmọ nìyẹn ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn wọn pẹ́ náà láti bá wọn. Wọ́n ní àwọn ni ọmọ ìyá àwọn abiyamọ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àpọ̀mọ máwẹ̀yìn àti Agodi àrímọ̀gbó wọn àríwọn lẹ́yìn ìgbà wọn tó gbangba. Mo sì máa kókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n kó ìjọ ìdílé lọ́wọ́ tí wọ́n fi ọgbọ́n kọ́ fi tẹ̀wá dé irú àyè táwa yìí tí wọ́n sì jọ sọ́ọ̀tù. Kí ló dé tí màmá òbí fi ọjọ́ kan béèrè pé àwọn ọmọ tó wà ń bí ìlú sọ tí wọ́n sọ fún àwọn ọ̀rẹ́ jáde kí ló tẹ̀lẹ̀ ṣé ọ̀run láwà tí òbí lè rí ìyẹn rẹ sí wa pé ẹ lọ́ọ́ bá ń ṣe fáìlì sí kí ní ìṣẹ̀yẹ̀ táwọn ọmọ ìgbẹ́jẹ́ ti bá wà. Kò sí lè ní bẹ́ẹ̀ ẹ̀ẹ́kejì tàbá complain wo edókè tàbá wà sọ pé afẹ́sì nǹkan ẹni wọ́n bá ti yọ ọgbọ́n lẹ́yìn báyìí òun gẹ́gẹ́ gbogbo ayé máa ń gbọ́ wọ́n máa ń rí sọ. Orúkọ tèmi ni Wàsíù Abíọ́dún Wàsíù Fásùnbí èmi o àti ìdílé o àti bàbá o àti ìyá ẹnìkankan o ti ẹ̀ sí ilé ìpòhùn lẹ́nìkankan mọ̀ ilé ti dàrú ìyàwó ti sá lọ kò sísá kankan mọ́ ààrẹ nìkankan àti ẹ̀rẹ́ nìkankan béèrè wa ààrẹ nìkankan sọ pé ń bolẹ̀ wà àti bolẹ̀ lọ àyàfi ká máa pariwo pé kìnnìkan ló gbóyin bá kìnnìkan ọ̀gbóyin bá ẹ wo ó ti súrò èmi gẹ́gẹ́ bí ẹnìkan Fásùnbí Wàsíù Abíọ́dún èmi ní sọ̀rọ̀ ẹ sọ fún màmá pé ó ti sú èmi o mo ti fẹ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pátápátá pé ẹjọ́ o àwọn ọmọ tẹ̀yìn náà ní ẹlá sẹ́wọ̀n pé a ṣe méjì láti jáde pé fún ọjọ́ tó yọ lọ ṣé ẹ̀bì tí ọ̀bá bá pé fún yọ́sà fẹ̀ ìfẹ́lẹ́ tá a bá jẹun bí tá a lọ mọ́ ti bá ta lè padà fún ọjọ́ tó yọ lọ́hùn fún wọn wá àtúnṣe tí bá ti jáde ní kíákíá o mo sì kí àwọn tí wọ́n gbéṣẹ́ security lé lọ́wọ́ tí wọ́n ti wá bó ti wù wọ́n torí pé kí ni èyí tó tún bẹ̀ ni wọ́n sọ wọn ọ̀sọ́ yìí tó gbòòrò bẹ̀ wọ́n gbogbo ohun tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ làwọn náà ń gbọ́ wọn ṣe o wọ́n kò fọ́ máa nìyẹn ṣe o tọ́ba yìí pé dáadáa la ṣe fún wọn ilẹ̀ Yorùbá dà tọ́ba yìí pé bí wọ́n lè ṣàlàyé fún wọn la ṣe bá ilẹ̀ Yorùbá dà o orúkọ tèmi ní ẹ̀ka tí orúkọ tèmi ní Fásùnbí Wàsíù Abíọ́dún. Mo kí gbogbo ọmọ Yorùbá ní kílẹ̀ tó kù. Mo ti dúpẹ́ ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá àtàtà tí a ń pè ní Yorùbá àtàtà àti àwọn tí wọ́n kàn tẹnu jẹ́ ọmọ Yorùbá. Mo fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá ní kílẹ̀ tó kù wípé kí wọ́n jọ kí wọ́n gbà wá fún tiwa sílẹ̀ níbi tí a wà yìí. Nítorí pé àwọn tí a tẹ̀lé wọ́n ti dà wá. Gbogbo ọ̀nà ni wọ́n ti gbà tí wọ́n ti dà wá. Ọ̀rọ̀ tí kò bá ní í ṣe pẹ̀lú ìtúsílẹ̀ wa ni wọ́n sọ. Débi wípé wọ́n tún wá ọ̀nà àti dá àárín wa rú níbi tí a wà yìí láti máa wá àwọn kan tí wọ́n máa èké ohun tí àwọn kan bá ń ṣe. Ṣé ọmọ wọn ló lè wà níbi tá a wà yìí? Àbí bàbá wọn, àbí ìyàwó wọn, àbọ̀kọ wọn, tí wọ́n máa jòkó tí wọ́n máa sọ tó wù wọ́n lẹ́nu. Síbẹ̀ Yorùbá ló ti sọ pé ojú tí wọ́n bá lè kalẹ̀ kì í tààrọ̀ ṣe fún. Èyí àti pé kò lè bá wa kalẹ̀ ojú tí àárọ̀ ṣe fún. Nígbà bá ti fi irọ́ bẹ̀rẹ̀ rẹ̀, irọ́ náà láti parí rẹ̀. Kò sóòótọ́ nínú ìrìn àjò rárá. Kò sí òótọ́ kan tí a lè mú pé òótọ́ lélẹ̀ nínú ìrìn àjò. Mo fẹ́ gbogbo ọmọ Yorùbá ní ìpínlẹ̀ gbogbo kí wọ́n jíjí sí ọ̀rọ̀ wa. Kí wọ́n bí a ṣe máa bọ́ kúrò nínú ìrìn àjò nínú ibi tí àwa inú àhámọ́ta wa yìí ní ọgbà Agodi. Bí a ṣe máa bọ́ kúrò níbẹ̀. Kò sí fábílì ẹ̀yọ̀ kan nínú wa tí ó sọ wípé òun fara mọ́ ibi tí a wà. Fámílì wo ni wọ́n rí tí wọ́n fún lówó àbí tí wọ́n tọ́jú ọmọ rẹ̀ àbí tí wọ́n fún ọmọ rẹ̀ lówó oṣù? Àwọn tí wọ́n promise jẹ́ ṣé wọ́n ṣe ni. Tó bá tẹ̀ wá fún fámílì wa ní owó àbí wọ́n fún àwọn ọmọ wa pé wọ́n tọ́jú àwọn ọmọ wa. Ǹjẹ́ ṣé òmìnira wa kò ṣe kókó ṣé wọ́n lè fún àwọn fámílì wa ní tí àwa fẹ́ fún wọn? Wọ́n ro gbogbo nǹkan wọ̀nyí. Wọ́n fi tí wọ́n ń jẹ tó ń dùn mọ́ wọn lẹ́nu. Wọ́n fi ń ṣàkóbá fún àwa jọ. Bọ̀kan mọ́ gbàgbé wípé ilẹ̀ kan náà ni gbogbo wa ń tẹ̀ o. Èyí tí ó gbòní kúlùkù wa bàbá ṣe rìn àti bá ṣe ṣe. Ẹjọ́ mú gbígbọ́ mú bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ẹjọ́ ẹjí kí n sí ọ̀rọ̀ wa. Ẹjọ́ nítorí Ọlọ́run kò sí kankan nínú fámílì ọmọ tó sọ lẹ́ẹ̀kan sí tó sọ wípé inú òun dùn
tó bá fẹ́. Nígbà tí ó rí tiwọn ò sì kú tí ìṣe pé àwa kò lè já ọwọ́ mú lẹ́nu àwa náà ṣe dáadáa. Wọ́n ṣe pé gbogbo wọn tó wà lọ yẹn ṣe pé gbogbo wọn nìkan ló ṣe dáadáa. Káwọn náà máa bọ̀ wálé kí wọ́n fi wọ́n replace ara wọn bíbáyìí kí wọ́n wá bá wa tó nínú ẹ̀wọ̀n káwa jáde sí. Mákọ́ọ̀sì sọ́gbọ́ o. Àbí kí wọ́n mú bàbá àti ìyá wọn àtẹ̀gbọ́n àtàbúrò wọn kí wọ́n mú wọn bíbáyìí wá káwa wá jáde síta kí wọ́n promise wọn ní tọ́jẹ́ fún wọn. Ṣé wọ́n ti gbàgbé pé ọ̀rọ̀ Yorùbá ló sọ pé ẹni tó bá jagun òun kọ́ ní jèrè ogun àwọn tí ò mọ̀ nípa rẹ̀ ní jẹ́ tí wọ́n fẹ́ fi wá ṣètò ìrìnàjò ayé wọn. Ẹjọ́ mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá ọmọ Yorùbá àtàtà ẹjọ́ nítorí Ọlọ́run mo fi alálẹ̀ mo fi bẹ̀ yín mo fi ohun gbogbo tí ilẹ̀ Yorùbá kọ́kọ́ tẹ̀só lọ́bí pé nílẹ̀ Yorùbá mo fi bẹ̀ gbogbo yín o mo fi Elédùmarè ní kó dá ohun gbogbo mo fi bẹ̀ gbogbo ọmọ Yorùbá wọ́n jí gidi kan yọ wá kúrò nínú ọ̀sìn yìí o nítorí pé kò rọrùn ìyàwó ti lọ nílé ẹlòmíì ṣé tó fẹ́ ṣe wẹ́ẹ̀lì fẹ́ tó wẹ́ẹ̀lì ẹ̀kú tú ó bọ́ sínú pápẹ́ tíyàwó ti lọ ṣẹ́ni tó jẹ́ pé ó ti kí iléeṣẹ́ rẹ̀ pa ṣẹ́ni tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe gan kò lè délé mọ́ kó sọ pé òun fẹ́ ṣe mọ́ ṣẹ́ni tó jẹ́ pé ọmọ ti di ọmọ ọlọ́mọ bá tiẹ̀ ní pé ẹgbẹ́ pé bá tiẹ̀ sọ pé ẹ̀jẹ̀ fẹ́ promise wa tó sọ pé ẹgbẹ́ fún wa lówó káàsùn mi kájà tó ń fẹ́ fún wa lówó ń tẹ̀ lọ níbi ọmọ la fẹ́ fowó tọ́ tá a bá wá ní owó náà tán tá a bá wá délé tí ọmọ ọ̀gá wá sí ní kò tá a lè fowó tọ́ ọmọ kọ́. Àbí. Mo jẹ gbogbo ọmọ Yorùbá tó jọ ọkọ jíjí sọ̀rọ̀ wa gbogbo ọ̀nà nítorí pé wọ́n ti jà wá gbogbo àwọn tí ìyà kójọ wọ́n ti jà wá wọ́n ti jà wá wọ́n ti dalẹ̀ wá kì í ṣe bá a ṣe sọ lélẹ̀ kì í ṣe bá a jọ sọ lélẹ̀ wọ́n dalẹ̀ wá láyà lọ́rùn ni tí wọ́n gbogbo ọmọ Yorùbá kọ́ jọ kọ́ tú wa sílẹ̀ ní ìta wa ẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ ní kọ́ ti gbà kọ́ ti tú wa sílẹ̀ láti kúrò nínú wàhálà yìí o. Káná ti wí pé kò sí kankan nu wa tó tọrọ owó oúnjẹ fún ọmọ tàbí aya nígbà tá a ti wọnú wàhálà yìí. Kò sí sí kan nínú wa tó gba $1 ní ọwọ́ wọn dípò òkè owó lélẹ̀ yẹn máa lọ o. À ń jà fún ìran wa. Àmì pẹ́ ṣẹ̀ ní kí ẹ máa jà fún ìran rẹ̀. Àmì pẹ́ ṣẹ̀ ní bí ààyè kó sínú rẹ̀. Mo fẹ́ gbogbo ọmọ Yorùbá o tí wọ́n sọ tí wọ́n tètè kíákíá kọ́ tètè. Ṣé ẹ̀yin gbọ́ bá wọn? Jà fún ìran Yorùbá lọ́nà tó tọ́. Èmi náà ṣàjẹ́ victim ní ìgbà tó dìgbò lílé olóyè Sunday Igboho Òòṣà. Bàbá mi Professor Banji Akíntóyè olóyè Sunday Igboho Òòṣà despite pé wọ́n ń bẹ nínú àhámọ́ ní Benin Republic. Olóyè Sunday Igboho Òòṣà ò sùn kò wó toró wò wípé èmi ni mo kó àwọn ọmọ yìí sínú yọ́yọ́ tí wọ́n wà. Ọmọ Yorùbá wá tùgbà wọ́n dìde torí pé wọ́n rí wípé ìlànà tí ìjọba gbà kọlu ilé olóyè Sunday Igboho Òòṣà ní July 1st 2021 ó lòdì sí òfin kò lòdì sófin nìkan ó jẹ́ ìtẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Yorùbá jẹ́ dìde torí pé wọ́n rí pé ọ̀nà ẹ̀tọ́ la fi ń jà wọn kábọ̀ máa lọ wọn kádà mọ́ wa lọ́wọ́. Àmẹ́yìn Dúpẹ́ Onítìrí ó blindfold yín Igoti Dèdèrìn tí ń bẹ ní bolóti ẹ̀wà Black Sheep Ìjìnlẹ̀ Marcus wọ́n blindfold yín wọ́n fi yín pa owó ribiribi. Sẹ́nitọ́ bilé rẹ̀ wò ní ká sọ ní àbí wọ́n wá fi yín sílẹ̀ níbẹ̀ wọ́n gbàgbé àwọn wọ̀nyí síbẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé nínú àwa 12 tí wọ́n kó nínú lílé olóyè Sunday Igboho Òòṣà ní July 1st a rí èèyàn kan tí wedding rẹ̀ kù ọjọ́ 2. Àmọ́ obìnrin náà ò regret ayé ẹ̀ torí pé ọmọ Yorùbá ṣe kíni wọ́n jẹ́ ìyàwó obìnrin náà lábẹ́ bó ti lè wù kórí lábẹ́ bó ti lè wù kọ́ mọ́ kò jẹyà tá a fi kúrò ní àhámọ́. Likewise me
I lose my mother after coming out of detention, but I never regret for a second pé mo jà fún ìran Yorùbá. Ẹ̀yin regret torí wípé wọ́n já yín sí kólóbó. Torí pé igi tẹ́ ẹ fojú rí náà ó gún yín lójú. Ẹ ti wá tọpa odò tí ò yẹ, ẹ ti pàdé Olúwẹrí. Èèyàn máa ń lo ọpọlọ ni. Bàbá 80+. Ọmọ léńjeléńje tó ẹ̀sẹ̀ parí iléèwé ńbẹ̀ńbẹ̀. Kí wá lọ́jọ́ ọ̀la o? Dúpẹ́ Onídọ̀tí, ìwọ náà sì bímọ. Ó dá mi lójú pé bó ṣe fi àwọn bàbá yìí sínú ìnira, tó fà àwọn ọmọ yẹn sínú ìnira, ìwọ náà ìnira lọ́ọ̀bá kẹ́yìn ayé rẹ, ìwọ àtàwọn tíìmù rẹ tẹ́ẹ̀jọ pera yín ní òmìnira tíìmù. Ẹ tó gbọ́ ilé yìí. Agodi Correctional Center, ẹ dìde fún ìrànlọ́wọ́ wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọmọ wà nílé, gbogbo ọmọ wà nílé, gbogbo everybody wà nílé, àmọ́ bí lè ṣe rí, gbogbo ẹ̀sẹ̀ ti fún wa pátápátá. Ìfẹ́ǹsì ni pé ẹ dìde torí bá a ṣe jọ sọ síkọ́ nìyí, ẹ ti dalẹ̀ wa, ẹ ti dalẹ̀ wa o, bá a ṣe jọ sọ síkọ́ nìyí o, ẹ ti dalẹ̀ wa. Àwọn òràn ẹnìkan kan ṣẹ́ o pé kó lọ solicite fún wa pé àwa ò wá ìṣetán àti kúrò bí o, àwa ti ṣetán o, a ti ṣetán bámú gidigidi gangan kí gbogbo ọmọ Yorùbá dìde fún wa, wọ́n dìde fún wa pátápátá báyìí, wọ́n ṣàánú ayé wa, wọ́n gbà wá bí tá a ṣe bí tó o. Èmi fún iṣọ́ ọmọyájọlú ó ti sú mi, àwọn ọmọ mi ń retí mi, ọmọ mi ń retí mi, ọkọ mi ń retí mi nílé o. Ẹ dákun ẹ kókò lọ́rùn mi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o, ẹ jọ̀ọ́ mo bẹ̀ nítorí Ọlọ́run, gbogbo ọmọ Yorùbá ìdílé pátápátá mo fẹ́ ilẹ̀ Yorùbá, mo fi bẹ̀ yín o, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o, ojú òní tì yín, àdúrà gbogbo wa máa gbà o, àní rá sínú ayé o. Hello, Àyẹ̀wálé Rọ̀fíàt ló ń sọ̀rọ̀, ẹ ṣàánú mi, ọmọ ike rárá ni mi ní o, ẹ jọ̀ọ́ tó lọ lọ́wọ́ o, ẹ ṣàánú ìyá mi o, ìyá mi retí mi nílé, bàbá mi retí mi nílé o, àwọn òbí mi retí mi nílé, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o, ọmọ Yorùbá ìdíje fẹ́ ràn wá lọ́wọ́, ẹ ṣàánú wa, ìdúpẹ́ la fẹ́ o, ọdún kan nílé ìka tó wà mí gidi táwọn ò fẹ́ wa lọ́rùn o, fẹ́ wa lọ́rùn o, ìta là ń sùn, ọmọ ìyá ìgbé ta là ń sùn nínú ẹ̀kọ́ nínú oorun, kó ṣàánú wa o, kó ṣàánú wa, kó dìde lọ́wọ́ fún wa o. Hello, orúkọ tèmi ni Esther Abiona láti ìlú Ìlọra. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o, gbogbo àwọn ọmọ ń retí mi nílé o. Ojú méjì mo gbé wá síbi, ojú kan àbọ̀ ló wà níbí yìí o. Ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ni o, ọmọ ń retí mi nílé o. Látọdún kan ó ti di ọdún kan ẹ̀wọ̀n, ọdún kan àbọ̀ ẹ̀wọ̀n là ń lò lọ jí o. Ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ni o, torí báyìí kọ́ la ṣe sọ o, ẹni ká máa lọ ni o, pé ká lọ pàdé adébẹ̀ wọ́n àti fínílẹ̀ àti inú ilé la wà lóru ni ẹ ti wá kó wa tí ẹ yìnbọn pàpàpà, Ọlọ́run ló yọ wá tí ò jẹ́ kí ẹ fìbọn pa wá mọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ni o, èmi ń lé ilé o, gbogbo wa láti ṣe tá a fẹ́ gbọ́ síta kúrò bí o. Èmi sọ bẹ́ẹ̀, Abiona Esther, ìyáyọ Olúṣàyà ló sọ̀rọ̀ o. Ẹ jọ̀ọ́ ilé ti dàrú o, gbogbo àwọn ọmọ mi ò tiẹ̀ wọ́n owó bíi tí mo wà mọ́, wọ́n ní kí wọ́n yọ àyọ̀ òòrùn yẹn ń sọ èbù. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ relé mi o, torí báyìí kọ́ la ṣe tí lájijọ́ ṣe sọ o. Ẹni ká ní ìṣùká lọ pàdé adélé ká pé a fẹ́ ṣàjọyọ̀ lẹ́sọ̀ o, ẹ fi mí lẹ̀ o. Ojú méjì mo gbé wá síbi, ojú kan àbọ̀ ló wà níbí. Ẹ jọ̀ọ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ wa, a ti ṣetán láti lọ sílé o. Hello, èmi ni Tọ́lá Olúfẹ́mi, ẹ jọ̀ọ́ ọmọ mi ń retí mi o, ẹbí ń retí mi, ẹ̀gbọ́n ń retí mi, ẹbí ń retí mi, tí mo ṣe ń bí tó ọdún kan ti pé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ṣàánú wa o, ẹ jẹ́ ká fẹ́ jáde, ó ti sú wa o, ibi táwa yóò tẹ́ wa lọ́rùn o, ibi táwa yóò tẹ́ rárá ni o, ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run la fi wà dé ní o, ẹ jáde o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa, fẹ́ jáde, jẹ́ ká jáde o, ẹ jọ̀ọ́. Hello, títí ta ìwò lórúkọ tèmi o. Ó dá obìnrin kẹfà. Ẹ jọ̀ọ́ àbẹ̀yìn ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dìde fún ìtúsílẹ̀ wa o, nítorí pé àjọsọ báyìí ni o, ibi tá a wà kò ń ṣe ibi tó tẹ́ wa lọ́rùn rárá, kò ń ṣe ibi tí ẹ̀rí kọ̀ọ̀kan nínú yín tẹ̀lé pé, ṣùgbọ́n àmọ́ ó sì sú wa,
gbogbo nǹkan tó wà létà sí sílẹ̀ sílẹ̀ ló ti bàjẹ́ ló ti dojú rú ọkọ ti fẹ́ lómi ọmọ ti di ọmọ lọ́mọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ ti fún ìrànlọ́wọ́ wa o ẹ gbà wá o àwọn ò fẹ́ gbé ìbò àti lọ́dún kan àtààbọ̀ níbí báyìí ó ti sú wa o ẹ jọ̀wọ́ ẹ ràn wá lọ́wọ́ ó ti tó wa o ó ti sú wa o. 18 good month. Hello, Olúwatóyìn ló sọ mọ́ lórúkọ tèmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run á tú gbogbo wa sílẹ̀ ẹ tú wa sílẹ̀ ní tẹ́ ẹ tá a ṣe ń bí ó tó jẹ́ torí èmi ṣẹ̀ṣẹ̀ ṣe operation ni mo wá bí àmọ́ gbogbo ṣe máa rí rè mo mọ nǹkan tí ojú mi rí mo ń tí kí mo dákú ṣe rí rè ẹ jọ̀ọ́ torí Ọlọ́run láti bẹ̀ yín gbogbo ọmọ Yorùbá ẹ dìde fún ìtúsílẹ̀ wa torí àmọ́ gbogbo ṣe máa rí rè ọ̀tọ̀ níbẹ̀ ṣe wí ọ̀tọ̀ níbẹ̀ ṣe bó ṣe rí ibi tá a dé wà tá a dé sí náà ti wá kó wa tán yìnbọn tó yọ lọ́wọ́ ní olùkọ́ pa wá àti ìgbà yẹn náà ti bẹ̀rẹ̀ sí máa ń tíìkù wa ẹ jọ̀ọ́ o ẹ dìde fún ìrànlọ́wọ́ wa o ẹ ṣé o. ẹ tó gbọ́ yàn náà ó tó kú o ó ń rèé ẹ tó gbọ́. mo kí gbogbo ilé o a kú ojúmọ́ o a kú iṣẹ́ ìlú akọ̀rọ̀lù ẹ jọ̀ọ́ ṣe gbọ́ ohun vn tí mo send sí orí ìkànnì vn àwọn ọmọ tí wọ́n wà ní Ìbàdàn ni mo send sórí ìkànnì èyí náà gbọ́. Ani. go through ẹgbọ́n tó ní kálukú wọn tí wọ́n sọ. So adela dá owó lórí ìrìn àjò yìí. Owó tá ń dá fún Dúpẹ́ Onídọ̀tí. Ṣé owó tí owó tá a dá ṣé owó ti tán ni àbí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó tí wọn fi lè mọ báwo ni àwọn èèyàn ṣe máa rí ìtọ́jú tí wọn ò dẹ̀ fi lè mọ báwo náà ṣe máa gba lọ́ọ̀yà fún wọn. Past 1 year now táwọn ẹni tí wà ní Agodi. Ó ti lé lọ́dún kan gbogbo oníkálukú wa la wà nínú kọ̀rọ̀ yàrá wa la wà nílé wa tá à ń gba èsì sórí tá à ń sùn síbi tó wà tá à ń jẹ nǹkan tó wà nǹkan tó ń rí ni wọ́n ń jẹ o nǹkan tó ń rí ni wọ́n ń jẹ níbi tó ń wà yẹn náà ń pariwo síta tóun náà ké síta pé kí gbogbo ọmọ Yorùbá kí gbogbo wa pátá ká dìde ká gbà wọn. Táwọn tọ́jú máa fi tí ọ̀tẹ̀ gbọ́ ń sìn wọ́n lè ní kí lóye tí wọ́n ṣe VN síta kí lóye tí wọ́n ṣe VN síta nígbà tó wọn bí kan fi òdìdí ọdún kan ó lé tí ò sí pé bóyá kókó tún yá tún náà fún wọn lóúnjẹ mọ́ láyé pé àwọn ẹni inú ẹ̀dẹ̀ wà náà dáwọ́ lára owó tó wà níta tí gbogbo á dá o torí òótọ́ ọ̀rọ̀ lè ní ká má sọ òun o tá a bá rí tá a bá sọ a máa kú lọ́jọ́ kan bá a bá dẹ̀ sọ náà máa kú lọ́jọ́ ká kó sọ òótọ́ ọ̀rọ̀ yẹn ká lè rí bèrè dé síwájú Ọlọ́run. Ẹ bá wọn gbé VN yìí ẹ bá wọn gbé lọ síbi tẹ bá wọn gbé lọ tó máa ti gbọ́rọ̀ wọn o tó bá dẹ̀ gbọ́ náà kàn sọ pé kò sí tó kàn wọ́n tó rọ́n kò ti dá divider rúlẹ̀ sí wọn láàrin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti dá divider rúlẹ̀ sí wọn àwọn tó ń dúró de ọkọ̀ ojú omi ọkọ̀ wọn tó wà lórí nínú kọ̀ńténà ojú wọn ó máa bó. Nǹkan tí gbogbo abá fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn èèyàn yìí gbogbo aláṣàjọ ọ̀run wọn ń ṣe gbogbo alájọ ọ̀run wọn ń ṣe bó ti jẹ́ pé àwọn tó ń pè wọ́n síta kò sẹ́nibọ̀dì nínú tó sọ wọn kọ lórí ọ̀rọ̀ wọn mọ́ sí wọn gádùn wọn wà níbi tó ń wà kò sẹ́nibọ̀dì tó mí mention anything mọ́ lórí ọ̀rọ̀ wọn. Kọ́yìntì wá nǹkan tó máa ṣe sọ́rọ̀ àwọn èèyàn kọ́ tó nípa máa wọ̀nyí lépè èpè gidi la máa wọ̀nyí tá máa wọ̀nyí la máa tá ní láfọ̀ṣẹ́ gidi. Ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn èèyàn yìí wàrà ni wọ́n ibi tó wà yẹn ọ̀hún fẹ́ òmìnira ẹ̀ẹ́gbẹ́kọ̀ ẹ̀ fún ọ lómìnira ẹlẹ́ni fún ọ lóúnjẹ mọ́. Ọ̀dájú ni yín o ọ̀dájú abiyamọ gidi gbà ní tó ń pọnmọ́ rí léèwé èmi ṣì máa dúró náà. Now ọ̀rẹ́ wa arákùnrin wa tó sọ̀rọ̀ gbẹ̀yìn ó ní wípé gbogbo wa la rán wọn ṣe gbogbo wa kọ́ olóyè Sunday Igboho ṣàyẹ̀rán àyàn ní sẹ́kíṣẹ́ bàbá mi Professor Banji Akíntóyè kì í rán àyàn níṣẹ́ dé tòrutòru ìgbà tá ń rán wa níṣẹ́ tí wọ́n rán wa ọ̀ràn mọ níṣẹ́ fàyàtì ìlọlóyè Sunday Igboho ṣà pẹ̀lú Professor Banji Akíntóyè Ọláyọmí Kóìkí ó ké tótótó nígbà náà gbogbo YSDM wọ́n pariwo
bàbá èkìtì ọmọ lúkà gbogbo wọn ń pariwo now ìgbà táyé fẹ́ lọ rèé jíṣẹ́ bútẹ́ jẹ́ orí pílátífọ́ọ̀mù wo la ti gbọ́ kì í sẹ̀yìn awèrè àwọn adúpẹ́ onídọ̀tí ìjìnlẹ̀ marcus black sheep lẹ́kùn ibi àtàwọn kan lẹ́sọ̀múrọ̀rọ̀ bíi igbá ẹmu. ìgbà yẹn la ń ṣe bíi 5 hours program lórí YouTube tí wọ́n kọ̀ǹdàmù gbogbo iṣẹ́ tó lóye Sunday Igboho ṣàṣe tẹ́lẹ̀ gbàdélé wá níbo wá la délé wà báyìí. Where is the so useless interim president? tẹ́lẹ̀ yàn. iná fi máa ń sọ pé má dúró ká forí rẹ fágbọn tó ní bí wọ́n bá forí rẹ fágbọn ò ní dúró jẹ́. ó gba àwọn ọmọ ọlọ́mọ bàbá oníbàbá ìyá oníyàá tí ń bẹ́nu Agodi ní ìsìn wọ́n ti forí wọn fágbọn. And let me tell you this, ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n it is not bailable. Felony and unlawful possession of firearms, murder, gbogbo nǹkan kà sí wọn lẹ́sẹ̀ ó nìyẹn. àfi ká ṣe kíni ká máa bẹ olóyè Sunday Igboho ká máa bẹ bàbá wa Professor Banji Akintoye ká bẹ Ọ̀nìrìṣà ká bẹ Aláàfin ká bẹ Olúbàdàn ká bẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. àbí ká lọ́ọ́ rè bá wa pẹ̀tù sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ìlò lè là yín níbẹ̀ o ẹni tó sì lè ṣiṣẹ́ náà ìlò lóye Sunday Igboho ṣá. dúkìá onídọ̀tí ti fojú olóore gúgi. dúkìá onídọ̀tí wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́ ó sọlé ayédàwọ̀ àlọ́. ó dé ọ̀tẹlẹ̀ bàṣùbàṣù. interim government adélé òfò tí n bá wá jí làárọ̀ yóò wá jẹ́ ọjọ́ kan èpè kan ẹ bẹ̀rẹ̀ sí ní fún mi lépè lórí pé mo condemn ẹ̀ outrightly pé wọ́n èé gbòmìnira báyìí. ẹ tó gbélé yìí o. wà nílé gbogbo everybody wà nílé àmọ́ bí lè ṣe rí àwọn gbogbo ẹsẹ̀ ti fún wa pátápátá. ìfẹ́sì ni pé ẹ dìde torí bá a ṣe jọ sọ síkọ́ ní ìyẹn ti dalẹ̀ wa ẹ ti dalẹ̀ wa o bá a ṣe jọ sọ síkọ́ ní ìyó ẹ ti dalẹ̀ wa. àwọn òòràn ẹnìkan kan ṣẹ́ o pé kó lọ solicite fún wa pé àwa ò wá ìṣetán àti kúrò bí o àwa ti ṣetán bámú gidigidi gangan kí gbogbo ọmọ Yorùbá. wọ́n ti ṣetán láti kúrò lóko àhámọ́ tẹ́ kó wọn sí. Dúpẹ́ Onítìrí ìjìnlẹ̀ Marcus ẹ̀ ní ṣe oríire o bọ́lọ̀sán bá ní ọ́ dáa fún yín alálẹ̀ òní jẹ́ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. irọ́ ẹ̀tàn lẹ fi sa àwọn èèyàn jọ tẹ́ fi dà wọ́n síbi tẹ́ dà wọ́n tí wọ́n ti wà ní oko oh God. mo wá bàsìkò yìí bẹ bàbá mi Professor Banji Akintoye pẹ̀lú olóyè Sunday Igboho ṣá àgbà tí ò bínú báyìí lọ́mọ rẹ̀ pọ̀. ẹ dákun ẹ bá wa wá ìwọ̀rọ̀ kò fi ṣàdá. ẹ má jẹ́ kí àwọn wọ̀nyí ká kú sáhámọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ káwa ó kú sáhámọ́ lu Àbújá. bàbá ní ẹ̀yìn àgbà náà lẹ́ni bàbá ní bí ejò ṣe gùn tó láṣẹ dáná sun ó ṣeéṣe ká dáná sunlé. tá a bá sì ní ká díjú kẹ́ni burúkú kọjá tẹ́ni eré máa fi kọjá lọ àní mọ̀. Dúpẹ́ Onídọ̀tí only came to Yoruba nation to destabilize the journey. That is justice. And he succeeded in destabilizing it. Torí wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí ọmọ Yorùbá kan tẹ̀lé. Mo wá bẹ̀ yín bàbá mi Professor Banji Akintoye májàsọ́lá àdìsá ọmọ adé ẹ mọ́ tẹ́ ẹ bá búrú àwọn yìí láṣẹ tẹ́ ẹ bú wa ní go ahead á wọ lọ́tí àwọn kábíyèsí á lọ bá ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ á lọ rèé bá Ọ̀nìrìṣà we know the people tá a máa pè tá a jọ lọ á solicite lórúkọ yín àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ lábẹ́ fiṣẹ́ yín jẹ́ bẹ́ẹ̀ bá fún wa lórí ọ̀fẹ́ àti lọ. àwọn ni wọ́n wàá bá wa bẹ ìjọba pé ká bá wa ṣíjú àánú wò wọ́n
torí pé Yorùbá nation tí Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho ṣàtọ́ gbé dání kì í ṣe Yorùbá nation ti jàgídíjàgan. Olóyè Sunday Igboho ṣá ò fi ìṣẹ́jú kan jókòó ronú wípé kí ẹ̀mí ọmọ Yorùbá kó bọ́ sórí struggle ìran Yorùbá rí. Èyí tó wáyé nílé olóyè Sunday Igboho ṣá ó wu Olódùmarè ni tó mú ẹ̀mí Àdògán àti Àfáà Fatai tó mú lọ ní fanáfanṣu. Ó wo Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ kò wá wù wá ká pàdánù ọmọ Yorùbá kankan mọ́. Ẹ wo iye àwọn tó ti pàdánù ẹ̀mí wọn lórí wípé Dúpẹ́ Onídọ̀tí rán wọn níṣẹ́kíṣẹ́ nígbà tí kú Fúlàní ọ̀bá pa wá mọ́ tó wá jẹ́ wípé ikú ọwọ́ ara wa síra wa ìní ń pa wá. Ẹ jọ̀ọ́ bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ dákun fiyè dọ́kàn kó fiyè dénú fiyè dé gbogbo ara. Tẹ bá ti fáwọn ọmọ yín gò ọmọ mi Àdìsá tẹ bá ti rí go ahead pé ká step into their case á dá sí á bẹ àwọn tó yẹ ká bẹ̀ á lọ rèé bá àwọn àwòrò ṣàṣà àwọn ẹni tí ìjọba kì í kọ̀rọ̀ sí lẹ́nu àwọn tó nílùú á bá wọn sọ̀rọ̀ á bẹ̀ wọ́n ní orúkọ bàbá wa Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho ṣá torí wípé olórí burúkú ẹni òfò ìní Dúpẹ́ Onítìrí àtàwọn ikọ̀ rẹ̀. Mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjàlẹ̀ èyí tí mo ti sọ nígun bẹ́ẹ̀ ó ti tó ẹjẹ́ wá sọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọ̀rú a dúpẹ́ lọ́wọ́ Ọ̀wọ̀fà ká tó wá dúpẹ́ fún Ọ̀tàfà wọ́n gbé fún tí ọ̀jẹ̀lẹ̀ Yorùbá ó bàjẹ́ olóyè Sunday Igboho ṣá. Àwọn kan ti jáde tó burú ju Boko Haram lọ tó burú ju Fúlàní darandaran lọ. Ǹjẹ́ ti gbọ́yé local government tó ti take over ní Kwara àmọ́ àdúpẹ́ ọmọ Yorùbá náà sùn wọn àwa rárá gbogbo ìlérò wa I can assure you gbogbo hideout tá a mọ̀ kó ṣeéṣe kó jẹ́bi tí a lè bá wọlé pẹ̀lú àṣẹ àti ìdarí olóyè Sunday Igboho ṣá ibẹ̀ ti di mímú dání agbára lọ́wọ́ àdúrà tó wá kù ìní kó Olódùmarè kó máa bá wọn ṣe. Mo tó wá sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá kú iṣẹ́ ní mú kóríyá wá o bẹ́kún ẹni bá sì jóore orí a máa wú atọ́kùn. Àwọn tó fara wa jẹ́ wọ́n ń ṣe dáadáa ẹ má jẹ́ àkúrọ́ tara wa èmi ọ̀sá lè wọnú igbó lọ àmọ́ tá a bá wá láwọn tí ń ṣe ẹjẹ́ kí wọn káyìn wọn. Mo kí bàbá mi bàbá akékaka lágbára lọ́wọ́ Ọlọ́run á tó bọ̀ róòrùn yín sáṣọ pẹ́pẹ́pẹ́pẹ́. Bàbá mi kan pè mí gómìnà fún àwọn OPC New Era nípínlẹ̀ Ọ̀yọ́ Comrade Rotimi Olúmọ àwọn náà láwọn ṣe tán mo ní àwọn ò ní gbàgbọ́ nú ẹ̀yin tẹ́ ẹ bá ti jẹ́ kinní kan wọ́n ní á má fojú bẹ́ẹ̀ wà wọn. Àwọn ti kúrò lọ́dọ̀ àwọn ẹni ibi táwọn wà báyìí ibi Olódùmarè wà ní àwọn sì gba gbogbo tó lóye Sunday Igboho ṣá ń ṣe àwọn fẹ́ sìnkú lọ́wọ́ fún àwọn náà ṣe tán láti ṣe kíni káà náà fọ́nù bẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní fojú àwọn ẹni ibi gbolẹ̀ pé àwọn náà ò ní lajú àwọn lẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀ àwọn ò ní lajú lẹ̀ kó gun ó kó ìran Yorùbá lọ. A dúpẹ́ lọ́wọ́ yín dó àti ìfún wọn ní go ahead torí àti ìgbàṣẹ lẹ́nu olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Bàbá ti gbàṣẹ lẹ́nu olóyè Sunday Igboho tọ́ káà náà ó tó máa báṣẹ tiẹ̀ náà lọ apàbí wọn tó ti bẹ̀rẹ̀ ni. Operation Foluma
ńlá wa o. Mo wá ń bẹ̀yìn ọmọ Yorùbá, mo fẹlẹ́dùà mo fi bẹ̀yìn, ẹ má jẹ́ kí àwọn màmúdà bí nǹkan yìí, ẹ má jẹ́ wọ́n wọlé kó wa, ẹ ran àwọn tí ń ṣe wàhálà yìí lọ́wọ́. Ẹ jọ̀ọ́, ètò ààbò wa ṣe pàtàkì, ó ṣe kókó. Ìta ń rí ẹ̀yin tẹ́ wà, bàbá wa ìyá wa tẹ́ wà ní diaspora, ẹ rí. Tèmi bá ní tí mo fi ń ṣe ìṣọ́ra fúnra mi, ǹjẹ́ gbogbo èèyàn ló ní bí? Ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa bàbá wa náà ti ṣe mọ́ diaspora tẹ́ lè wálé, ìnìyẹn wọ́n ti gbé ogun wọnú Benin Republic. Àbẹ́ mọ iye ọmọ ológun Benin Republic tí àwọn wọ̀nyí tí ń gbẹ̀mí wọn dànù. Ṣètìrì ǹdẹ́ fi mọ̀ wípé iṣẹ́ tí àwọn ọmọ Yorùbá ń ṣe, wọ́n ti ń lé wọn jìnnà kúrò nínú ilẹ̀ Yorùbá, wọ́n ti ń cross. Iṣẹ́ yẹn ò wá gbọ́dọ̀ dúró, they need a lot of things. Tó o bá mọ̀, bàbá mi ìyá mi tẹ́ bá nígbàgbọ́ nínú ìran Yorùbá, ẹ kún wa lọ́wọ́. Èmi ò ní pásítọ̀tì, ìní físà, nǹkan kékèké bí eléyìí ẹ má lè fi ṣọ́ra mi náà ní fi máa ṣọ́ra mi. Àmọ́ kẹ́yìn ìyá mi bàbá mi tẹ́ ń bẹ lókè òkun, kẹ́ ẹ lè máa wọlé wá sílẹ̀ káàárọ̀ òjíire, kẹ́ ẹ máa bọ̀ síbi tá a gbé forí yín sọ láì ní wàhálà, láì ní fìtínà ìlọ́wà áfítà. Kò sígbà tí mọ́kú ò ní kú, kò sígbà tí Nàìjíríà ò ní lọ lẹ́lẹ́ka àjẹ́ka. Àmọ́ ká kọ́kọ́ mú ètò ààbò wa, ká kọ́kọ́ mú kó lè dáin. Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀, torí gbogbo ètò wa ló ń wò, gbogbo ọ̀rọ̀ ẹnu wa ló ń ṣọ́. Ojú ní ń kán àgbàlagbà, ojú ní ń kán ọmọdé tí ń dá irun sí funfun, kò sígbà tí ewu ò ní padà débẹ̀. Kò sí. Ẹ dákun, mo fẹlẹ́dùn àbẹ̀yìn, mo ti fa àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn, mo fi bẹ̀yìn ọmọ Yorùbá, ẹ bá wa kó àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́. Ẹ dákun, kìí ṣe tó easy, wàláì, mo fọlẹ́dùmarè tó lẹ̀mí mi búra, kò rọrùn. Ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀, akọ́ṣẹ́ gidi ló ń ṣe. Kéèyàn tó fi lélẹ̀, kó tó fọ̀nà lẹ̀, ká tó káwa inú igbó láti máa wa agbo dákun fáwọn èèyàn burúkú wọ̀nyí. Ká máa mú wọn, wọ́n máa ní ìjọba ẹgbàá o. Àwọn ọ̀daràn tá a bá yín múrè tí a mọ̀ bí ọ̀rọ̀ ọ̀rùn àyírájẹpọ̀ orò. Ẹ má wàá jẹ́ ká regret. They need so many things. So many things. They need so many things. Wọ́n nílò láti máa bára wọn sọ̀rọ̀ nínú igbó. Ọ̀pọ̀ nǹkan wọ̀nyẹn lá nílò. Àwọn búùtù, bàtà tó ṣe é rìn inú igbó, wọ́n nílò rẹ̀. Àwọn tọ́jàngara, torchlight, wọ́n nílò ẹ̀, àtàwọn nǹkan míì. Ẹ dákun, àfẹlẹ́dùn àbẹ̀yìn. Security of life and properties of the Yoruba people should be our priority. Ìjọba ò lè dáàbò kankan bò wá. Àwa ládàábò bóra wá. Ẹni bá rìn òpópónà wa kọ̀ọ̀kan sìn, wọ́n rí wípé yes, ìyàtọ̀ ti wà. Àwọn tí wọ́n ń ṣe kóríyà yìí kò yẹ kó jẹ́ wípé nǹkan tí wọ́n nílò ká máa fi dùn wọ́n. Mo dúpẹ́ lọ́wọ́ Àdìsá ọmọ adé ẹ mọ́. Ẹ dákun, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, 09036371643 09036371643. Mo tún wá bẹ̀ yín,
èmi náà dátà mò ń lò ẹni tí bá ń gbélé Yorùbá lọ́wọ́ yìí yóò mọ̀ pé the way tí a fi ń consume dátà ní ìsìn èèyàn ọ̀dà lásán kan if care is not taken. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ tá ń sọ tá a fẹ́ sọ we need to be passing out informations about how the Yoruba land is being governed and how things is being moved. 09036 371643 ẹni bá fún wa ní ẹgbẹ̀rún kan ó try o ẹni fún wa méjì ó try ẹni fún wa mẹ́ta ó try kò sí iye tó kéré láti dá sí struggle ìran Yorùbá. wọ́n ń bẹnu bí ẹ wà báyìí òru tẹ̀mí ń sọ̀rọ̀ yìí wọ́n á lè sùn ẹ lọ ìfẹ́ dárúkọ ni ẹ lọ bí ẹ wà ẹ bá wọn ń bẹ̀. tọ́ba kọjá mẹ́ tán àbá dá ọ dúró wọ́n á fi kalọ̀ mí mú they will search you. wọ́n á sùn wọ́n á wó lórí kí sanity kó lè wà nílẹ̀ Yorùbá. opay 9036 371643 opay 9036 371643. mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun àtọ̀sà àtòun odò wẹ́wẹ́wẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìṣe yóò ní dèbàjẹ́ ọgọ́gọ́ ọ̀nà báyìí lálákè sọ ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí ẹ lọ. The struggle of Yoruba nation continues and we will surely get there. báàmì Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí àgbà tí ò bínú báyìí lọ́mọ rẹ̀ pọ̀ wọ́n bínú jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè ẹ pàṣẹ ká dá sí ọ̀rọ̀ àwọn tó wà lágodi kẹ́ẹ̀dẹ̀ kún wa lọ́wọ́ lórí ẹ̀ kẹ́ wá máa wò ó bóyá á deliver lórí ẹ̀ àbá àní deliver. Thank you, God bless you. Yoruba nation, no going back.